ìwọ náà fẹ́ di ọkọ ìyàwó ẹ fẹ́ wọnú kákọ̀ sí wa bíi tàlájì wa Yusuf máa gbọ́ ó fẹ́ dọkọ ìyàwó báyìí kálá mọ́lẹ̀ gbogbo ntọ́bìnrin bá wá ṣe fún ni kọ́lá fi ń bínú bàbá lè mú dání o tó lásìkò gbogbo tíyàwó bá ṣe fọ́kọ kọ̀rọ̀kọ̀rọ̀ lè fi bínú wà wá lọ ní sùúrù bàbá alágbò láìsí wẹ́dẹ̀ ó ti sùn wà á lọ ní sùúrù bàbá alágbò tó o bá rí ẹ̀kọ́ kọ́ lára bàbá alágbò wàláhì ó tó ẹ lólé ayé tó fi lo 100 years láyé. inshallah. bàbá alágbò bàbá alágbò ó bí ọmọ mẹ́ta bàbá alágbò ó wá ń sin ẹran àgbò tó wá ń sìn yìí ó wá dá bùkátà rẹ̀ sórí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ìkọ́kọ́ṣẹ́ ní òfin pẹ̀lú àgbò kan yìí ìkọ́fẹ́ wọlé iléèwé gíga ó ti sùn ìkẹta náà fẹ́ ṣe irú ìtẹ̀ ìṣe lónìí orí àgbò kan ṣó yìí àgbò kan ṣó yìí náà ni ó tà tí ó fi bí àbùkátà mẹ́tẹ̀ẹ̀ta ṣéjọ́ kan náà yóò fi ìnáwó mẹ́tẹ̀ẹ̀ta sí báwo ló ṣe wá fẹ́ ṣe é ẹ̀jẹ̀ gbọ́ bó bá ti wá ń lọ sóko torí àgbẹ̀ ni bó bá wá ń lọ sóko a wá máa mú ẹran àgbò yìí a máa mú dání ó wá dín ikú níjọ́ kan ṣe mọ̀ pé àwọn àgbẹ̀ wọ́n máa ń ní àkẹ̀tẹ́ kan tí wọ́n máa ń lò bàbá yìí wá dé àkẹ̀tẹ́ ó wá ju ẹran lẹ̀ ẹran náà ń ṣe fàájì kò só mọ́lẹ̀ òun bá bẹ̀rẹ̀ ó wá mú ọkọ́ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ bá ń kọ ebè yóò máa mì bó ṣe yọ̀dí sẹ́yìn náà lórí ó mọ̀ mì ẹran ti wá rò pé olówó ó fi dojú ìjà kan bàbá alágbò òun kọ ebè àkẹtẹ́rẹ́ lórí ẹ̀ kò ṣírí pákè ẹran kẹ̀tì tàdí nígbà tẹ̀rọ tàdí gbígbé orí sókè kí bàbá tó gbé orí sókè àfi kùsà bàbá bá fìdí jọlẹ̀ ó bá dákú lọ gbọrọgọdọ ó sì fẹ́ ta ẹran yìí kó fi bí àbùkátà ẹni fẹ́ ṣe fírídọ̀mù ọmọ tó fẹ́ wọléèwé àti tó fẹ́ ṣèyàwó nígbà tàtẹ́gùn wa fẹ́ sí bàbá tí bàbá wa tají bàbá wa gbé ìbọn ó bá kọ́ọ̀kì ìbọn yìí kí ni ó fi ṣe ó fẹ́ pàgbò ní. láì ṣe ó fẹ́ pa àwọn àgbò ní ìwọ àgbò yìí kó o tó pa mí èmi ní kọ̀ọ̀kan pa ọ́ bó ṣe wá kọ́ọ̀kì ìbọn kó òun gbé ọwọ́ lé kó tú sí báyìí àfúsá fírídọ̀mù ọmọ náà ní kí n máa ṣàkó díẹ̀ kú ìdílé ṣe yàwó. lórí ní ó fẹ́ wọlé ìwé gíga àgbòyí náà ní Sùrájù fẹ́ ṣèyàwó àgbòyí náà ní bí bá pa kí ni mo fẹ́ fi gbọ́ bùkátà yìí. sàrí yóò máa ṣe freedom. ó bá mú ìbọn ó bá fi dín ìbọn jọlẹ̀ gbà yìí. ṣé wọ́n á rí ìtawáwí yìí òwe ni tani àgbò tani bàbá alágbò àgbò ni obìnrin alága àdúró ìwọ gbogbo ni bàbá alágbò anytime ni àgbò lè kàn ẹ́ bó bá kàn ẹ́ tó gbá ẹ gbà wò kò síbi tó ń lọ fọwọ́ ìyá wa àìmọye ìgbà níyà wa yìí ti kàn bàbá mo parọ́ bàbá níkà gidi wọ́n kàn yá àbọ̀ kàn níkà gidi ẹ sọ̀rọ̀. bàbá ò kàn bàbá lè bàbá gọ́lẹ̀ rí ọlọ́run kó fà lùbáríkà sí ìgbà ò so bàbá alágbò òní kò wọ́n ní o. ẹ ti gbọ́ bá yí wa ní ẹ máa ta gbó. bàbá sòfúrádà ọlọ́jọ́ kan èèyàn fún yín sùúrù. àmì o. ṣe rí ẹ̀yin bàbá wa tá a pè àtẹ̀yìn ìyá wa tẹ́ ẹ jókòó oníjẹ́rìí méjì láti ilé ọkọ oníjẹ́rìí méjì láti ilé ìyàwó torí ẹ̀yin lẹ máa jẹ́rìí tó bá dijọ́ gbìndé àlùkìyámọ̀ wípé ní tòótọ́ wọ́n fa Fásilá lé Muyideen lọ́wọ́ a sì ń bẹ́ńbẹ́ ó yàtọ̀ sí ẹni tó fún fẹ́ǹsì àbẹ́ẹ̀kọ́ àníkáhù sunnati wa man ragiba sunnati falaysa minni.
tànọ́bì ti ìlànà súnà tànọ́bì Muhammad gàdúrà ni. ìbá sunnati falaysa minni. ẹ mú Fásilà bàbá ó yẹ dìde. kí ni mọ̀tẹ́ bá wá sí tani fẹ́ fún ìyàwó inú bàbá àti ìyá. àbí mi. àbí ọkọ ìyàwó lè fà ní lọ́wọ́. ká ní wọn wọ gọ̀dọ̀ yín mọ bọ́m̀bẹ̀ yẹn ni. tọ́ ẹ fà ní bàbá wa lọ́wọ́. ẹ lè fa fáwọn afá kan bẹ̀ wọn. àbá fa Mu'adh. ẹ má ìjúlẹ̀. wọ́n yẹjú ẹ̀. ẹ dìde yà. ẹ dìmú báwọn.